ó lágbára o Táyé Currency tuntun pẹ̀pẹ́ ọ̀rọ̀ kalẹ̀ nínú fọ́nrán ilé yìí o lọ́tẹ̀ yìí King Dr. Saheed Osupa ló tún mẹ́nu bọ̀rọ̀ wọn o kí ló ń tó ní King Dr. Saheed Osupa ṣe tóun fi respect wọn kí nìdí tó fi sọ wípé òun sábà máa ń tọ́jà King Dr. Saheed Osupa tóun ó kọrin bú wọn ṣùgbọ́n tó ṣe wípé King Saheed Osupa ò ní dáhùn lóhùn kí nìdí tó fi ní orin Dr. Saheed Osupa bọ́ǹbù ọ̀rọ̀ tán jù kalẹ̀ ní kò pẹ́ yìí ó ṣeéṣe kó má jóun náà ń bá a wí kò ṣe pẹ́ lòmíì lòwe ọ̀hún bá wí ó ní agbára o kí ni ipa tí Táyé Currency ní ìyá Paso kó nígbésí ayé òun pẹ̀lú Paso bóun ló ṣe ní ìyá Paso jẹ́ alàgàtà láàrin òun pẹ̀lú Paso tó fi ṣe wípé àwọn ò jà títí láti ọdún 1993 táwọn ti jọ ń ṣọ̀rẹ́ bọ̀ ẹ wo ọ̀rọ̀ tó pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí ẹ tún jẹ́ ká dìjọ gbé ìyẹ̀wò ká tó gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Táyé Currency tó tún sọ lọ́tẹ̀ yìí nípa Saheed Osupa bó ṣe lóun fẹ́ràn rẹ̀ bó ṣe gbóríyìn fún tó ní kì í bínú kò ń ṣe onínú fùfù kì í sì dáhùn bọ́ bá ń tọ́jà rẹ̀ pé kódà òun fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti ipa tó ní ìyá Pasoko tó fi lóun fẹ́ràn wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ṣe àwo orin kan fún wọn nínú rẹ́kọ̀dì orin tuntun tó ṣẹ̀ gbé jáde kẹ́sì máa bá mi fèrò tiyín nípa ìsí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa bá mi like ẹ máa bá mi share video kó máa lọ káàkiri. Olúfimọ́ Saheed Osupa is my brother Ìbàdàn àwọn àbànà ìdí náà ra wa ìwọ̀n ṣe tó gbéra kàti pé nǹkan kan náà ló wà náà kó jù mí age Osupa jù mí náà age so kí ni mo rẹ́ sọ pé kò jù mí lọ. nígbà àjọṣepọ̀ ń bẹ láàrin yín. kí lè àwọn fi ló fẹ́ ṣẹlẹ̀ mo ṣe ìyàwó ọmọ mi yẹn pé Osupa wá mo ṣe sílé ṣé bí ẹgbẹ́ yẹn sọ lórí stage náà pé Táyé ò pè mí sí bí o ṣùgbọ́n láìkí oríire ẹni tí mo respect ni kò sí nǹkan kan ní orin ó máa lọ báyìí ni ẹlòmíì ò mọ Osupa lè kọrin nìkan ní Currency ló ń bá wí nítorí wípé ó sì lè má jẹ Currency ó lè jẹ ọ̀rọ̀ máa ń jọra wọn òwe máa ń jọra mo ti pòwe mí ibi tó pẹ́ ẹlòmíì ló ń bá wí so ẹlòmíì tó bá Osupa kí ló Osupa fẹ́ kọrin fún mi fún kí mo fẹ́ ẹni tí mo wá jẹ dáadáa rí Osupa yà ó dẹ̀ mature. tẹ ẹ wá já Osupa dáadáa ẹ fẹ́ jó. mo respect brother he's a very mature person like Pasuma but ẹni tó bá kàn ti nínú fùfù nímọ̀ yìí pé he's a mature ó ti change nígbà yẹn gan tí àgbà ọtí ẹ̀ tí ì dé bá àìmọye àti ìjọ sọ̀rọ̀ lórí fóònù mi ní brother ó ti mi ní láyè tiẹ̀ ni wà láyé tàbí mo mọ̀ pé ó máa ń bú mo ń ta sí mi ebi torí Pasuma ní Osupa ọ̀sẹ̀ mi náà ó dẹ̀ mature nígbà tí ẹ̀gbọ́n yẹn máa sọ ní Currency because I know that you are loyal to your boss that's why mo máa ń fi ẹ́ sọ fáwọn tó ń tẹ̀lé mi pé rí ìyẹn láti bí 30 years ó dẹ̀ dúró ti dì máa yìí mo pàbí mo yàbí dúró mo ní Osupa ó lè jẹ́ gbọ́n mi ò tẹ̀lé ẹ o Osupa jọ wà lórí stage báyìí wọ́n ní brother mi ní Osupa o ṣùgbọ́n Paso ni mo tẹ̀lé o ó ní mẹ́tọ̀ tèmi tá a jọ wà o ṣé nígbà tó bá dìjà kí wọ́n á ní mo padà lẹ́yìn Paso mo sọ lójú Osupa kí sí pé mo sọ lẹ́yìn a tún sọ lórí fóònù. bó tiẹ̀ rí kíní tẹ̀ ẹ̀ṣẹ̀ sí orin yín ẹ̀yin ẹ lọ́ mọ́ wo orin ẹ lọ́ mọ́ gbọ́ ẹ̀yà kẹ́ lọ́ mọ́ download ẹ̀ ni wọ́n pé tẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe track 5 ẹ sì fi kí ìyá Pasuma mo gbọ́ dáadáa láti bẹ̀rẹ̀ dópin ẹ ti ẹ̀ dúró náà jẹ́ ń lò kán bẹ́ẹ̀ jẹ́ ń lò kán nú orin yín ìyá Pasuma dúró jọ sọ̀rọ̀. ìyá Pasuma ìyá dáadáa ìyá yẹn wà nínú ẹni tí ò jẹ́ kémi àti Paso jà láti bí 20-something years tí mo bá rí nǹkan kan tó bá bí mo láti kú ọkọ mi èmi lọkọ ìyá yẹn ọkọ mi di ìyá yẹn máa kì mí ìyá àwọn tó bá ń wò mí ti máa mọ ọkọ tó ń sọ ìyá yẹn máa ṣe kí ni no very very abiam. ẹ jẹ́ n play fún mi bàbá ìta ìjẹ́. so pèsè tó rí ẹnì kankan mo ṣe kí mọ̀mọ́ yẹn ìyá yẹn ẹ kì í gbọ́dọ̀ kì ìyá yẹn ìyá mi ìyá dáadáa ni ìyá ó ti máa yé alájí pé nǹkan lọ
so mo fọ̀rọ̀ rọra mi wo ni kọ́lọ́ jẹ́ mi màmá mi ìyá yẹn ó ní part tó kó nígbèsè ayé yín tó gbé kó nígbèsè ayé Pasuma. bí kinní kan pa yín táwọn èèyàn bá ń bú yín tó bá ń sọ nǹkan fèsì kí ló dé. nígbà tí nǹkan tí mò ń sọ tó dá mi lójú gbogbo àwọn ọ̀rọ̀ míì tó ṣẹlẹ̀ lọ ẹlòmíì ò mọ tó yẹ kó sọ ẹlòmíì ti ní mi sínú tẹ́lẹ̀ ó lè jẹ́ dáadáa kọ́rẹ́nsì òun bẹ́ẹ̀ lómi inú ó lè jẹ́ pé kí ojú òde fẹ́ lọ ẹ̀kú tó yà bá ti ọsàn tó bá kún láyé ń sọkò mọ́. ẹlòmíì lò láti gain followers kíákíá. gbogbo nǹkan tá à ń sọ yìí ok àbálọ àbábọ̀ wa olókùúrò òṣòkúrú àbí kọ̀tán abániṣe ń pa mọ́lú kọ̀tán ẹ tọ́ lẹ́ẹ̀kan sí ẹ tún sọ lẹ́ẹ̀kan sí olókùúrò òun ṣe kí ni. òun òṣòkú mọ́ abániṣe ń pa mọ́lú. kí wàá ló kí là ń bá káàkiri kí ló dé kí lè jù. kò sọ̀rọ̀ lórí ẹ̀ mi ò tiẹ̀ ń wo Facebook mi ò ń go. ẹ̀yin àṣàkẹ́lì ẹ̀ bàbá ọ̀nàrẹ́bù ibi tẹ́ ń lọ nìkan lẹ̀ gbájúmọ́. ibi tí mò ń lọ ni àwọn kankan wà téèyàn fi máa ń dá rẹ̀ dúró ó gbé ẹrù dání òun wù lọ láti gbé lọ bí tí kò fẹ́ kó o débùté ẹnìkan wá bẹ̀rẹ̀ wàhálà ó wá gbẹ́rù ilẹ̀ obìnrin ìjà ó ní gbé débẹ̀ ó ní gẹ̀yìn ó ní gbé débẹ̀ so tó bá ti gbẹ́rù dání Táyé ti fèsì ẹ̀ o kò ń gbẹ́rù lọ wọ́n fẹ́ kó o gbẹ́rù yẹn lẹ̀ ni má gbé sílẹ̀ má ṣe kíni tẹ bá wù mí lórí stage mò ń ṣe fàájì rẹ mò ń kọrin náà mò ń ṣe tèmi náà ni. ṣùgbọ́n ẹ fẹ́ bínú ẹ bínú gbà kan tẹ bínú gan ṣé ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ wà ẹ lọ́rọ̀ wà ẹ fẹ́ sọ ọ̀rọ̀ ọjọ́ mi ni o ọ̀rọ̀ ọjọ́ mi ni ọ̀rọ̀ ọjọ́ mi ni. ọ̀rọ̀ ọjọ́ mi ni ẹ má ṣe ká lọ bẹ̀. òun náà ni ẹjọ́ kan wà mo rí tẹ ẹ bínú tẹ ẹ fọwọ́ sórí ẹ bínú gbà náà ṣùgbọ́n. ṣe rí àwọn àgbà ẹ má jẹ́ kí n máa kọrin kó lè yá àwọn so ṣe rí tí èèyàn bá kẹrù inú ẹ̀rú bàjẹ́ o tábà ṣe kí ni tábà kẹ ọ̀rọ̀ tí mò ń sọ ń dáná lọ kì í sọ̀rọ̀ bí inú ṣe ó dàbí pé káàbà máa ṣe wá sí tábà fi máa ṣe wá sí bá yóò máa sọ̀rọ̀ yóò máa nígbà tó jẹ́ pé nǹkan tó ń sọ yìí ẹlòmíì kọrin kò yé ẹlòmíì kọrin torí bí ò bá nílùú kò lè kọrin ẹ fi wé ìlú èyìnbó tá a máa ń lọ tó lórí mi ò bá ti rí dúdú báyìí yóò dàrú tí ò bá ti rí lẹ́gbẹ̀ẹ́ yóò dàrú so ká fi wé pé ok ọ̀rọ̀ lẹ́ ń sọ yìí tẹ́ bá rí nǹkan tẹ́ mọ̀ pé fáàtì lẹ́ ń sọ kẹ́nìkan wá tákù ìlàbẹ́ pé Mr. Aláìwọlá nǹkan tó sọ yìí rọ́ nìkan kan tí ó sì ṣe ju Mr. Aláìwọlá tọ́rọ̀ fi ṣẹlẹ̀ tí wọ́n máa kẹ́tí mọ̀ tí yà fi ìbínú tẹ̀ rí yẹn ẹ̀yin ara kò mọ̀ pé òun ẹ jẹ́ ká gbé kúrò. ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ bàbá ẹnìkan bẹ̀ ṣé òfújì ànábì lọ́mọ́lé nọ́mbà 1 ẹ dákun bó ló ṣe jẹ́ sí i. it's my brother ọ̀gá mi lè tún ní. ta ni. Pasuma brother mi ni ọ̀gá mi so àwọn èèyàn ń sì mí gbọ́ lórí ọ̀rọ̀ mi ò fẹ́ lọ pààtì yẹn. tọ́ máa ní ẹ kàn ṣàpèjúwe Paso ní gbólóhùn kan. Paso ṣe rí mo sọ àwọn ọ̀rọ̀ kan tá a bá padà sí ọ̀rọ̀ yẹn nǹkan mi ò tún dìde so better kẹ́ẹ̀jẹ́ ká fi bí ọ̀rọ̀ Saheed Osupa ó ní olúfimọ́ torí tá a bá sọ ẹlòmíì tí ò mọ fújì tí ò mọ kankan a tún sọ̀rọ̀ nǹkan mi àtún wú dìde tí máa ń ṣàpèjúwe Paso nìsín ẹlòmíì ò sì mí gbọ́. kò ní bẹ́ẹ̀ ṣe finú ṣe kò ní rí bẹ́ẹ̀. kò ní ẹlòmíì kò sí Paso máa rí ó mọ nǹkan tí mò ń sọ so ó àjọ ẹni tẹ́ ẹjọ́ wà láti 1993 náà. ìmùlẹ̀ nù tẹ́ ẹjọ́ wà pọ̀. nǹkan tá à ń pè mí ní sọ̀rọ̀ sọ lójú Pasuma. ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Taye Currency yìí ó ní ọ̀pọ̀ ló ṣì òun gbọ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú Pasuma wípé ọ̀gá òun ni Paso ọ̀gá náà ni ó sì máa jẹ́ sóun lọ́jọ́kọjọ́ ó sì ní olúfimọ́ rẹ̀ ọba orin Fuji King Dr. Saheed Osupa ó lẹ́ni tó ń fẹ́ràn tó ń respect gidigidi ni ẹyí èèyàn wa kí lójú tẹ̀yìn tún fi wo gbogbo àlàyé tí Taye Currency tó tún ṣe nínú fọ́rọ̀ yìí ẹ máa bá mi sọ opinion tí yín sí comment ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín dórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa bá mi like ẹ máa bá mi share fídíò kó máa lọ káàkiri ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.